Ice TV. Woswobi. mo ti yẹ tó náà láàánú máa ń gùn yẹn ẹyin gbáǹgùn yóò lè bàálà èmi nìkan ni mo àwọn mi báyìí bàbá wọn ti bá mi mo ti ṣàyàwó fún wọn. ẹ yára dé yà mo lè jẹjẹ ní dúró bẹ́ẹ̀ dúró báyìí jẹ dúró báyìí. láṣẹ ní káyọ̀ báyọ̀ bọ̀ nǹkan ẹ bá báyìí wò ara ẹ̀ mọ̀ àwọn ọmọ wọ́n lè bẹ̀rẹ̀ àti ìjọba ní ìṣòro. táwọn òṣìṣẹ́ àtàbálà yọ bíi ti bàbá alájọ mi ò ráyè òṣìṣẹ́ àtàbálà yọ bíi ti bàbá alájọ. That is why I bend my camera because of the angle. Okay, I've tried my best. I don't try like this. I don't really slow. Ọlọ́run bá ti yẹ ní mẹ́sẹ̀ o, Ìbàdàn. Wàhálà dé o. Wàhálà dé o. Ọba ìdí nìyí. Alẹ́ nínú àgbà sẹ́sí. Mo sọ fún yín o. Mo ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́. Mo sọ fún yín ọmọ sí kámẹ́rà yín o. Òwò ti ṣe jẹ́ nílẹ̀ pẹ̀lú mi yóò ọlọ́run ìwọ̀n ṣe lọ. Ní gbogbo ọmọ àgbà yín lẹ́nu, wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ọba o. Yẹ kọ́ fún yẹn wọ pẹ̀lú bẹ́ẹ̀. Pẹ̀lú ọlọ́run. Lójú ọmọ èèyàn, o lè máa ṣe kọ́ńdúkọ́ńdú, o lè máa yọ
kò máa jọ́sìn mọ́lẹ̀ ṣùgbọ́n bá bá ń dárúkọ ẹlẹ́dùn máa lè ọlọ́run bá kó bẹ̀rù ṣẹṣẹṣẹṣẹṣẹ. ẹ̀rù ọlọ́run bà mí o. omi ò lè lọ́bẹ̀ yẹn mọ́ o. ẹ̀rù ọlọ́run bà mí o. torí mi ò tí ì rírú ọlọ́run ọba. ọlọ́run ọba ló tọ́ bẹ́ẹ̀. ẹ̀rù ọlọ́run bà mí. ó ná mi jẹ́ nínú ó sẹ́kù mi bẹ̀rẹ̀. Kọ́mọ sọ́ba bí ọlọ́run ọba. Alágbára àtòkò kábíyèsí ọlọ́run. Ẹ̀rù ọlọ́run bà mí. Ó ná mi jẹ́ nínú ó sẹ́kù mi bẹ̀rẹ̀. Alágbára tó ń lérí ìsinmi. Ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn. Èèyàn tó ń lérí. Ó sọ̀rọ̀ Ẹlẹ́dùmarè, ó sọ̀rọ̀ ìdọ́lọ́run ọba. Ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn. Ẹ̀rù ọlọ́run bà mí. Ó ná mi jẹ́ nínú, ó sẹ́kù mi jẹ́ nínú. Orí tó ṣe pààyàn nílẹ̀ wọn yàrá. My honor of right níbi ẹgbẹ́ bí ibà ẹni mo ṣe o. Speaker Lagos State House of Assembly. Mo recognize presence here. Àwọn olórí náà ń forí fún. Èèyàn tó bá nìkan lọ́hùn báwo lára ti yẹ o. Ìyà ni ó jẹrú wọn o, ìyà ni ó jẹrú wọn. Ìwà jẹyà, ìwà jẹwé yà. Ajayi ní ọmọ ìlú olú. Pẹ̀lú gbogbo mẹ́ta tẹ́ ẹ ní kalẹ̀ tẹ́ ẹ jẹ́lọ́wọ́ tó ń síkà. Gbogbo yìí mo kí Ajayi ní ọmọ ìlú olú. Wọ́n ní mo dá aṣọ ìnáwó olórúkọ gbogbo àwọn míì wọ́n máa pè ọba Ságége. Àjàyè òbí olú oníkọ̀ọ́gá ìdìbò òun ní oṣù wẹ́gà ẹni ẹ̀yà ibà gbàgbàgbà tí ó bá wọ́n tán ìgúnnugún wọn pẹ̀lú wáyé o ẹ̀gbọ́dọ̀ ẹ̀ máa pẹ̀lú wáyé.
bàṣà kékeré ó dà mí. Èmi á sọ pé bàṣà spíkà ó dà mí. Speaker for locality nínú state yẹn. Yàtọ̀ sáwọn speaker ṣeré. Yàtọ̀ sáwọn speaker ṣeré. Eléyìí, ó lẹ́nu tẹ̀, ó lágbára tẹ̀, ó lọ́wọ́ tẹ̀, torí kó sọ̀rọ̀ àgbàgbà rẹ̀. Ayé ń fẹ́ báyìí, àwọn ìfẹ́ lẹ́kún lọ́wọ́, máa jẹ́ ayé ọ̀rọ̀ yàrá. Àjàyí mú dàbí. Pẹ̀lú gbogbo ilé pátápátá àti stéètì yìí, a ò ní ṣubú ìdánù. Ògbó oníjà wa lẹ́kọ̀ọ́, wọ́n bá wọ́n láàárọ̀ lọ́wọ́ àmì o. Mo pa tiẹ̀, mo kí nígbà bí àkànbí ẹ̀ síwájú. Àkànbí ọmọ lóòrò rẹ̀. Àkọ́kọ́ ṣoṣo tí gbogbo wa kù nìyẹn. Kò ní bàjẹ́ fọ́ lórí rẹ̀ káàdì àkànbí ẹ̀ ṣe. Àkànbí ọmọ ìyá lọ́jà bíbá. Àkànbí bàbá ìyá lọ́jà òfòránṣẹ́ pé. Ẹ má gbàgbé ìdá mi. Ní ọmọ lọ́wọ́ rẹ̀ ẹ má gbàgbé ìdá mi. Gbogbo ẹni tó yẹ kí n kí, mo bára níyà. Mo kí gbogbo yín pátápátá. Member, State House of Assembly, here present. Member, Federal House, here present. Gbogbo yín mo kí. Ẹ kú ẹ̀kú òsì ọ̀mọdé. Ìbàdí ọwọ́ ní ìdá arábá mi. Àlájì bá bàbá. Ẹ̀yin lè sọ pé bí ẹgbẹ́ ẹ̀kú ẹni ká wá wá. Ẹni ká wá wá jẹun ní ìdí arábá mi. Àlájì yà ní ìwà bọ́. Kò ní bàjẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n. Ẹ mọ̀ pé ìlú òjì o. Àìṣẹ́jú ẹlẹ́ẹ̀kẹ́pẹ́ ẹ̀dá
kò bá jẹ́ kí wọ́n lé bẹ̀rẹ̀ owó tó yọjú. Bí mo ṣe ké ní ìdá arábá bí àjìká ní ìlú bá kọ̀ àgbàlẹ́gbẹ́ kò ní bàjẹ́ lọ́kọ́ gbogbo ẹgbẹ́ ẹ̀rọ àwọn àjẹyẹ òkè arábá bí. Ìgbà yẹn ni mo ṣe bọ́lá ní àríyàn. Ìjọba alága ìjọba alẹ́ ìjọba Òṣòdì ilé lọ́wọ́ ẹ̀rọ àwọn tí ilé mú bọ́ láti àríyàn òbí o ọmọ lílà ògbà mọ́tì kékeré jẹ lílà alága nínú ẹgbẹ́ alága ní ilé ìjọba ọmọ bọ́lábí. Ààrẹ bó ṣe ń bá níbẹ̀ ọba níbọ̀ ó ṣe ọ̀dọ̀ ọ̀gá. Ìgbàgbọ́ lórí ìjọba alábàbí. Ìjọba làwọn ìmú ẹ̀rí. Ìjọba àwọn làwọn ìmú alábàbí. Èèyàn tó bá lọ́wọ́ rí ìjọba àtàlókòrí. Olú ayé òní ìfúnjọpọ̀ ìjọba rere. Ààrẹ ti jẹ́ ká ní ìlú. Oku oríire ààrẹ gbogbo Yorùbá pátápátá. Ààrẹ Abẹ́tílù káàbí àjẹ. Ààrẹ tá a mú lẹ́yìn tó ń gbọ́ níwájú. Abẹ́tílù káàbí àjẹ. Àpò oríire tọ́lá ọlọ́run ọba. Ààrẹ gbogbo Yorùbá. Àdúrà tó ti gbà òwe tó dúró. Olùkọ́ àbájá gbogbo máa ń lọ́lá. Bóyá lásìlẹ̀ kùlé wà sí ọ̀la wa. Ìrìn lọ́wọ́ ẹlọ́wọ́ ìyàwó ní ìbọn àlọ́. Ètí ìlú ni ẹ̀yà àbí. Àrẹ̀kà ní ìwà àtàkùn. Gbogbo yóò ká. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba láti fàárẹ̀ jẹ́. Ààrẹ ṣíkú kó fojú wẹ̀yìn kó bá ti lọ́ọ̀ ogun. Ìwọ pẹja kó fojú wẹ̀yìn kó bá ti lọ́ọ̀ ogun àkàbọ̀ òní o. Ààrẹ kákàtó gbogbo náà yóò wá owó ọlọ́run ọba. Olùdarí ní ìlú ìyọ̀lá, ọlọ́lọ́ ọlọ́lọ́ ní ìdí àtọ́gbà. Ikú bàbá yẹ̀yí akíyèsí ẹ̀ láàrin ìdí ọláyọ̀lá. Lẹ́yìn Abíọ́lá bọ̀ ṣú ní ààrẹ tó kú. Ààrẹ wá tọwọ́ ẹ̀ka tó ń bí ọmọ aláǹsì. Ó ti kékeré gbà wá fagbá lọ. Ogbó àpọ̀ ẹ̀ka rẹ̀. Ààrẹ o. Olórí máa jẹ́ ṣàrẹ́ ọ̀gbọ́n kàkàǹgbò. Ààrẹ o. Olórí máa jẹ́ ṣàrẹ́ ọ̀nà àpapọ̀.
Owó ọ̀kẹ́wọ́ ojú sọ́lá. Àbí ọ̀pọ̀ ọ̀kan sí. Ààrẹ Yorùbá, ààrẹ Yorùbá. Tó bá dà síkò, bí ọ̀pọ̀ tí ọmọ Yorùbá, gàdí pápá dà síkò. Ààrẹ Yorùbá. Ààrẹ síkò kó síwájú, Yorùbá bẹ̀rẹ̀ lẹ́yìn. Ààrẹ Yorùbá. Kó bá ti yẹ, Yorùbá pápá dà síkò. Ààrẹ Yorùbá. Gàdí ìwọ síkò, gbogbo Yorùbá bẹ̀rẹ̀ lẹ́yìn. Ààrẹ Yorùbá. Ìwọ síkò, gbogbo Yorùbá bẹ̀rẹ̀ lẹ́yìn. Ààrẹ Yorùbá. Ọ̀tọ̀ ló jí fọ́lá ọ̀lọ́rẹ̀. Ààrẹ Yorùbá. Ọ̀tọ̀ ló jí fọ́lá ọ̀lọ́rẹ̀. Ààrẹ Yorùbá. Ọ̀tọ̀ tí tó jí fọ́lá ọ̀lọ́rẹ̀. Ààrẹ Yorùbá. Òkú oríire, ààrẹ gbogbo Yorùbá. Ìwọ ṣáàṣì kú gbogbo níwẹ̀. Ọ̀tọ̀ tó jí fọ́lá ọ̀lọ́rẹ̀. Ààrẹ Yorùbá. Gàdíyà dàmsí. Gàdíyà dàmsí. Gàdíyà dàmsí. Gàdíyà dàmsí. Ọ̀làyìnbá àbàgàlà mílì aláàfin Ọ̀yọ́ ọ̀hán ayélujára gbogbo ẹ̀yọ́ bá lẹ́lẹ́lẹ́lẹ́ yóò ká. Ẹ kú àwọn ojúbà ààrẹ Yorùbá. Gbogbo ẹ kú àwọn ojúbà ààrẹ Yorùbá. Lẹ́yìn Abíọ́lá Ṣúbí ààrẹ Yorùbá. Ó kọ̀ gàdí wàhálà ààrẹ Yorùbá. Àìlè arábàbí. Gẹ́gẹ́ bí mo ṣe wí. Kò lè ṣe kó bá ṣe rí bẹ́ẹ̀. Authority là wí. We always be authority. Olúwayé ní ìmúṣi. Ọmọ ọ̀gá kárẹ́. Mo wà lórí Bọ́lájí Àríyọ̀, alága ìjọba Òṣòdì. Èèyàn tó bá ní ìjọba bá wọ, ìjọba lápẹ́, yóò fojú ẹ̀rí papọ̀ àìjẹ́ arábá ń bí. Ìjọba ló jákú ní ìwòye, àwọn orin máa para ẹ̀rí bí. Àìní arábá ń bí Bọ́lájí Àríyọ̀, gbogbo lẹ́wọ̀n ẹ̀ ló wà. Àríyọ̀ rí Bọ́lájí. Honorable Jews, member, Lagos State House of Assembly, who represent constituency wa. Olúọmọ ilẹ̀ Àyìnlẹ́ o. Honorable Nípa Abíọ́dún, mo ti kí gbogbo yín bá ọjà. Alhaji Ọlámídé ní Kàsálí, party chairman, Òṣòdì, ẹkú àdúgbò lọ́tù. Honorable Ganiu Ẹ̀kúnjọbí, chairman Agége, gbogbo yín ẹkú àdúgbò lọ́tù kí yín. Ọ̀rọ̀ bí ẹ̀ ní. Láàrin iwájú ẹ̀kọ́ oríṣi.